Mo kẹ́yìn èèyàn wa, mo kí wa dáadáa pé a kú iṣẹ́ takuntakun. Kò ní sú wa, kò ní rẹ̀ wá, a ní ṣe lásán. Àwa tí à ń sọ pé a fẹ́ gba òmìnira, mo fẹ́ kí a wo èyí tó wà níwájú mi tí à ń pè ní àwọn Tottenham. Ṣe rí èrò bó ṣe wà, ìyẹn ni mo fẹ́ ká focus lé lórí o. Ṣe rí èrò bí omi. Irú èrò báyìí òun là ń sọ pé a fẹ́ nígbà tá a bá jáde fún rally. Irú èrò báyìí kò sí bí wọ́n ṣe fẹ́ súnmọ́ ẹnìkọ̀ọ̀kan nínú wa. Ẹ wá tún wá wo àwọn àsíá tó wà níwájú wọn. Ṣe rí bí gbogbo wọn ṣe jáde, ìjáde tán jáde, wọ́n celebrate, wọ́n jubilate. Báwa náà bá fẹ́ country tiwa, ta fẹ́ jubilate, ta fẹ́ celebrate, a máa jáde ni o. Tá bá mọ̀ pa fẹ́ gba country wa o, pé a fẹ́ tòótọ́ lóòtítọ́ o, a fẹ́ òmìnira o, a fẹ́ independent Odùduwà country, àkọ́kọ́ máa jáde báyìí ni o. Kò ń ṣe tó ń gbà lórí social media. Mo ti sọ fún yín, wọ́n ń gba òmìnira lórí social media. You will have to come out. Táwọn tó gbá bọ́ọ̀lù yìí lénìí ní Tottenham ní London, tí wọ́n bá kọ́kọ́ win, àwọn èrò báyìí ò lè jáde láti wá bá wọn yọ̀. Ṣe rí èrò, irú èrò báyìí ni mò ń sọ ní bàbá Kítóyè ń sọ àti Ìgbòho. Ṣe rí èrò, kò ṣe pé gbà tó bá ní ká wá jáde, èèyàn kan wá nìyẹn wọ́n máa pa wá. Èèyàn mélòó ló fẹ́ pa nígbà tá a bá jáde báyìí? Ṣẹ́yìn náà rí? Can you see the crowd? This is London live, Tottenham, òun lẹ́ ń wò lókè yẹn. Bá tẹ̀ sí nílé, àwọn staff wa ní other side wọ́n ti fún wa ní reportage wa àti poster. But báyìí tí mo monitor tó ń lọ ní UK, èmi máa ń fẹ́ sọ fún yín pé international media, in tí mo fẹ́ mọ̀ ń bẹ̀ kò ń ṣe àwọn Tottenham. Èrò yẹn lèmi fẹ́ jẹ́ kẹ́ máa wò. Èrò, ṣe rí èrò bó ṣe sùn lọ rẹpẹtẹ bí omi. Irú èrò báyìí ni à ń sọ pé a fẹ́ ní Kwara, ní Kogi, l'Èkìtì, ní Ọ̀ṣun, ní Ọ̀yọ́, ní Oǹdó, ní Ògùn, ní Lagos State, ní gbogbo ìpínlẹ̀ wa. Tó bá ti ní ká jáde, this is what we expect. This is what we show us to the world. Pé lóòtítọ́ àwọn ọmọ ọ̀ràn ọmọ aládé, àwọn ọmọ Yorùbá, a fẹ́ kúrò ní Nàìjíríà. Bó ṣé a lè máa pariwo lórí social media ká kàn máa sọ pé Yorùbá nation no going back, Yorùbá nation now. Lóòtítọ́ tẹ́ bá lọ sí YouTube page àwọn Tottenham, over 95,000 ló ń wò, àwọn tó lè wá tó wà lágbàáyé. But gbogbo àwọn ilé tó wà yìí nísìn, olúkálùkù wọn wá from different part of the country, àtàwọn tó wá láti ta. Ẹlòmíì travel wá ní. But kò yí ọ̀pọ̀lọpọ̀ tá bá ní a fẹ́ jáde fún rally, tá bá ní ká jáde, irú nǹkan tá à ń sọ leléyìí. Ká jáde fún rally, ká lọ mobilize. Kò ṣe pé ká máa ní àìtí redọ̀, àìtí ṣetán. No, ká lọ sọ fẹ́ni tí kò tí gbọ́. This is ìdí tá ṣe ń pariwo pé a fẹ́ gba country wa, a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. In tí mo kàn fẹ́ fún wa níbẹ̀ nìyẹn o. Bí fídíò yìí bọ́ bá tẹ̀ padà gbé wálẹ̀, at least èyí tẹ láǹfààní àti wò nísìn. Bó ṣe láti rí gangan leléyìí o, kò sí àní níbẹ̀. Tottenham lélẹ̀ tẹ́ ń wò yìí, Tottenham wọ́n ti win ní Europa. Wọ́n celebrate, wọ́n jubilate. Ọmọ Yorùbá dìde, kájọ dìde. Kò ń ṣe pé olóyè, ọ̀rọ̀ olóyè kọ́ lélẹ̀, ọ̀rọ̀ bàbá Kítóyè kọ́ lélẹ̀. Gbogbo wa láti wà affected pẹ̀lú 1914. Ṣé ráwọn ọmọ wọn bọ́ ṣe gbádùn? Ṣé ráwọn tí wọn bọ́ ṣe ń gbádùn? Èlé ò ní kankan ṣe pẹ̀lú church, kò ní kankan ṣe pẹ̀lú mọ́ṣáláṣí. Àti mùsùlùmí ó wà ńbẹ̀, àtẹni tó jẹ́ onígbàgbọ́, àtẹni tó gbàgbọ́, gbogbo wọn ló wá ṣe kíni, ló wá bá wọn celebrate. Ẹ̀yin wá béèrè lọ́wọ́ ara yín, ṣé àwọn lórí méjì, ṣé ẹ̀ríyàn kan níbi ẹ̀yà nísìn tó lórí méjì? Wọ́n lórí méjì. Tí Kóìkì bá ń sọ pé Yorùbá nation ẹ máa ní ṣé wọn nìkan ni? Nítorí pé ìlú òyìnbó ni mo gbé for over 20 years plus bí àwọn tó kù náà. Mo dẹ̀ mọ̀ what it entails. Gbogbo ọmọ British àwọn wá ń gbádùn,
àwọn ọ̀ràn bàbá tí wọ́n wá fà wá sínú ẹrú, ẹ̀yin wá ní ká dákẹ́ àbí bẹ́ẹ̀ kọ́? Ẹni mò ń sọ̀rọ̀ jù, ẹni ṣé mi nìkan ni? Àwọn tó ń gbádùn yìí nísìn, àtọmọdé o àtàgbàlagbà o, gbogbo wọn lọ níṣẹ́ lọ́wọ́. Ẹni tó ò níṣẹ́ nú wọn bẹ́ẹ̀ ṣe wò wọ́n báyìí nísìn, ó ń gba owó bàbá tó ń pè ní benefit. Kò sọmọ kan tó wà níbí báyìí nísìn nínú àwọn ọmọ kéékèèké tẹ́ bá rí níbí báyìí, as young as they are, gbogbo wọn lọ ń fún ní child benefit. Irú ayé tí mo sọ leléyìí o. Ìwọ tó ń bínú sí mi, èmi kọ́ ló yẹ kó bínú sí o. Britain, àwọn ṣọ́ra àwọn ọmọ tí wọ́n, èmi ò ní problem pẹ̀lú àwọn ọmọ wọn torí wọ́n ṣẹ̀ wá. Àwa ni káwa ká tẹra wa nínú pé kí la fẹ́. What do we want? What do we want? Ṣé a fẹ́ máa ṣe Yorùbá nation ká sọ de eré? Odùduwà indigenous people, wake up and claim your beautiful destiny. Ẹ ṣé gan ni bàbá mi Ṣẹ́gun Honorable, mo kẹ́yìn tẹ́tí darapọ̀ mọ́ wa. Mo jókòó látàárọ̀ nígbà tára mi ò gbà ni mo ní kí n wá fi wọ̀nyí. A ní ká ṣe flag, ká ṣe this, àwọn èèyàn. Ṣé ìyẹn náà rí gbogbo flag táwọn ilé ṣe rí gbogbo aṣọ tọ́wọ̀, àwọn fúnra wọn lọ́lọ́ ṣe o. Lótìtọ́ ìyàtọ̀ wà nítorí pé àwọn ń ṣiṣẹ́. Ẹlòmíì nísìn generation to generation, more than 3 generation wà láàrin wọn nísìn. Kí ló ń pè ní 3 generation? 30 years. Ẹlòmíì bàbá ńlá wọn Tottenham ló support. Mo ti show yín ní stadium yẹn rí, ẹ̀yin náà wá wo èrò báyìí là ń sọ pé kó jáde fún rally o, kò ṣe pé kó jáde ká wá lọ ní àwa 50. Yẹn mo ṣe ní báwo la ṣe lè ní 60 million Yoruba people ní Yoruba land kí 10 million kó má lè jáde. Ká tẹ̀ sọ pé bí 50 million bá ń support Tinubu, which is not true. 50 million cannot support Tinubu nítorí pé Tinubu ti fìyà jẹ gbogbo ọmọ Yorùbá, whether wọ́n fẹ́ Yorùbá nation o àbí wọ́n fẹ́ Yorùbá nation. Ọmọ Yorùbá dìde. Èmi ò tún mọ bí ṣe lè ṣàlàyé fún wa gbogbo rally tá ń pariwo pé ó fẹ́ dé, rally ń bọ̀, irú nǹkan tá ń fẹ́ lélẹ̀. Ẹ̀yin náà wọ àwọn ọmọ tí wọ́n bọ́ ṣe ń gbádùn náà. Ìwọ náà máa mú wá sọ lánàá nínú program tí a ṣe lánàá, tẹ́ bá rántí àbẹ́ ti gbàgbé. Mo ní ṣé àwọn olórí méjì ni? Wọ́n lórí méjì, orí kan náà lọ ní. Báwo làwọn ṣe lè máa gbádùn tí a máa jà wá látara pé bàbá ńlá wọn, àwọn queen wọn, àwọn king wọn, àwọn ló kó àwọn bàbá tiwa lẹ́rú àtàwọn màmá tiwa lẹ́rú. Àwọn ọmọ tiwọn tí wọ́n sọ fáwa pé oríṣiríṣi experience là ń face fáwa táwa ní UK àbáwa táwa ní diaspora. I don't know what more to say. We are doing our best. Life lẹ́wọ̀ yìí mo fẹ́ fi audio sí ni nítorí pé mi ó máa jẹ́ kódà Sky News gan tó ń lò wọ́n ti sọ síbẹ̀ pé credit to Tottenham Hotspur. Tàbá ní a fẹ́ Yorùbá nation, a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. This is exactly what I mean. Àkọ́kọ́ gbọ́dọ̀ jáde ná a kì í ṣọmọ Odùduwà, ọmọ Yorùbá ni wá. Àìtí kúrò ní Nàìjíríà a sọ̀rọ̀ pé a kì í ṣọmọ Odùduwà. Àwọn bàbá ńlá tí àwọn ló kó problem bá wa báyìí. Torí jẹ́jẹ́ wa là ń gbégbé ìgbé ayé tó dá, our civilized, àti ń wọṣọ káwọn òyìnbó tó dé. Ìyà jẹ àwọn náà ní àwọn tó ń gbádùn tẹ́ rí lè ní nísìn. Ìwọ tó wà ní Yorùbá land tẹ́nìkan wá ń sọ fún ẹ ní UK nísìn pé kó shut up, òun gbádùn ayé nísìn. Ó ní wàhálà Koiki ti pọ̀ jù àbí ìbí nǹkan tó ń sọ fún yín nìyẹn pé kó má dá Koiki lóhùn, mo fẹ́ gbógun wá, wàhálà mi ti pọ̀ jù, kí ló dé? Eléyìí mo ṣe ń fún wọ̀nyí àwọn staff mi tó wà ní UK tó ti send correspondence sí mi àtàárọ̀. Gbogbo ẹni tó ń gbé ní Tottenham nísìn àtàwọn tó ń ṣe business níbẹ̀ wọ́n máa tajà títí dílé, kódà bank holiday tún wà fún wọn níjọ́ Monday. Wọ́n máa mọ tí yóò gbẹ́rẹ́, kò sí tó kàn wọ́n. Àwọn ló gbé religion wá fún wa, àwọn believe in any religion, kò ń ṣe gbogbo wọn ló ń lọ church bó ṣe wà yẹn, but wọ́n fẹ́ kí government wọn ṣọ́ra àwọn ọmọ kéékèèké níbẹ̀. No, how much more lẹ fẹ́ kí bàbá Akíntóyè tún ṣe fún yín? Bàbá ti ní ká lọ múra sílẹ̀, tàbá ní ká jáde, kò ń ṣe pé ká wá máa ní à ń bẹ̀rù. Báwo ni wọ́n ṣe fẹ́ da omi gbóná sí gbogbo wa lára nígbà tá a bá pọ̀ báyìí? Báwo èèyàn mélòó ló fẹ́ pa? Ṣé wọ́n máa yin bọ́ǹbù látòkè ni? Kò possible. Térò bá jáde báyìí, ẹmọ tó máa ṣẹlẹ̀, gbogbo news àgbáyé máa gbé helicopter wá láti neighboring country. Wọ́n máa gbé gbogbo media wọn wá pé àwọn wọlé ẹ jẹ́ ká tẹ̀ ṣe tí wọ́n ṣe rí láyé. Kí millions of Yoruba people ká jáde. Ẹlòmíì lásán kò lè pín program, ẹlòmíì lásán kò lè share program.
So how then more do we want to do? Ká tọ̀ jókòó sórí social media. Àwọn èèyàn ti náwó, wọ́n ti ra data, ó ti sú wọn. The only option is ni pé ká jáde. Let us come out and let us do the needful. A fi sílẹ̀ bẹ́ẹ̀. Àdúrà wa gbà o. Àwa ń gbìyànjú tiwa. Kọ́lọ́run kó dé ìgbìyànjú wa ládé o. Ọmọ Yorùbá ká dìde o. Ilé tó lọ o. Yoruba nation, no retreat, no surrender. Koiki Media, bringing the world closer to your doorstep. Ìwọ tó bá fẹ́ máa wo lọ, ẹ lọ sórí YouTube àwọn Tottenham Hotspur. Ẹ máa lọ gbá ìtókù pàdé. Ire o.